àbá Ajígini ó yẹ kí alẹ́ mọ́ni ká dìfẹ́ di ara yìí Muyideen ti bojú yín jẹ́ ebi ti mọ̀ pé padà lulẹ̀ ẹ sì padà lulẹ̀. lórí ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ justice ti padà lẹ́yìn o. àbá àbọ̀lọ́ sọ mo sọ fún mi ní ìlànà tẹ́lẹ̀ lóyìí kì í sí ìlànà tí Islam kọ́ wa wallahi tallahi gbogbo ẹ̀dàkẹ́dà èèyàn kéèyàn tí bá ń bínú sí ẹni tọ́lọ́hun nífẹ̀ẹ́ ó ń tọ́ máa ṣẹ̀ṣẹ̀ kẹ́yìn kí ni mo sọ fún yín ṣé ẹ padà lulẹ̀ abẹ́ lulẹ̀ kẹ́lẹ́ mọ̀ ẹ wá gbọ́ kẹ́lẹ́ mọ̀ pẹ́ lulẹ̀ ta lọ́lọ́hun wo mo jẹ́ ọ́ ní gift ẹ wo ọ̀rọ̀ ìjọ ẹ̀rí o èmi ọ̀rẹ́ rí o wà lẹ́yìn rẹ̀ rí ẹ máa gbọ́ ọmọ kéwàá Ajígini ẹ máa gbọ́ tí Muyideen sọ ó lóun ò rí ń pa àǹfààní kankan Muyideen ò rí lọ́dọ̀ àwọn kíni o àwọn tí ẹ pèrè àwọn láàfà rẹ̀ àǹfààní kọ́bọ̀ kò rí ẹjẹ́ àpẹẹrẹ tí ń jẹ́ Islam ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ mùsùlùmí lè wúlò fún kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì lè wúlò fún mùsùlùmí mùsùlùmí lè wúlò fún kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nì lè wúlò fún mùsùlùmí àtúníṣẹ̀tẹ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì á lè ṣàǹfààní fúnra wọn. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀kẹ́ èmi àti ẹ mo lè drop lecture on behalf of my religion tọ́lọ̀ ń bá kára láti gbọ́ fún àtàjẹ ó lè jọ́ ìmí yẹ wọ́n fagídí wọn ọmọ kéwù ni ṣé bá ọmọ kéwù tẹ́ fagídí wọn náà inú tún ifo yìí ó lè wò jèrè kẹ́kẹ́ lára yìí ẹ gbọ́ gbogbo ẹ̀dá tó bá ti fi gígùn ojú olóore rẹ̀ fúnra ara rẹ̀ lọ́kọ lẹ́tà sí wàhálà mọ́sálásí la kọ́ yìí mo ń sọ láàrin ayé mọ́sálásí mi tọ́lọ̀ bá wa kọ́ yìí tá a fẹ́ sí ní January 18 yìí tá a bá dé owó tá a fi kọ́ sí 5 kìrìsìtẹ́nì kó ìdá 4 níbẹ̀ owó tí Ọlọ́run fi bá mi kọ́ mọ́sálásí yìí tá a bá dá sí 5 wàláì tàláì súnmọ́bí láìlẹ́díláìláìláwà kìrìsìtẹ́nì kó ìdá 4 inú ìdá 5 ìdá kẹtọ́ tó kù ìyàwó mi ló tó kó ìtọ́pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì láàánú ju mùsùlùmí lọ ọ̀dájú ní ẹbí Muyideen ni wọ́n mú lọ sí padà rún ayé rẹ wọ́n rún ayé rẹ bí aṣọ ọdún pẹ́tì ṣebí fúnra ọlọ́rọ̀ ló bóde tí ń kà yìí. This is Gloria Popson. Thank you for watching. àwa mùsùlùmí ẹ jẹ́ àṣẹ ìsìláàmù bí oníṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ṣe ṣebí tí àti bọ̀dẹ́kẹ àti bọ̀tẹ́ àti pápá àti fúru yín láì sí sọ wa da ayé ti dáyé social media ayé ti dáyé kọ̀ǹpútà orí tí yóò bá kọ lónìí tí ó dàbùkù lọ́lẹ̀ mẹ́wùlẹ̀ kọ́ èrò tèmi tẹ́lẹ̀ ní pé lọ́nà yà á gbúrò ọjọ́ wà nímọ̀ Muyideen péjọ tí Muyideen ó ṣe wà nímọ̀ sallallahu alaihi wasallam tájẹ́tì mi ní pé mo retí ọjọ́ ọ̀tá gbọ̀ pé Muyideen ní chájà o ọbẹ̀ ẹsẹ̀ wà nímọ̀ o lọ́dọ̀ bàbá Mudiru Ajígini àṣẹrọ́ni àṣẹjọ́ tí Muyideen ó bóde láti fọ̀tá Ajígini ṣẹ̀sìn ọjọ́ dẹ̀ níbọ̀ àfìgbà tọjọ́ pé ẹ jẹ́ àlọ́ ìfẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀dá kẹ́dẹ̀yẹ kéèyàn tọ́bá náà bóde pé òun jáde ẹ̀sìn olórí burúkú èèyàn ni òun jáde ẹ̀sìn sẹ́mi ni mo lẹ̀sìn ni sẹ́wọ̀n lọ lẹ̀sìn ni sẹ́yìn lẹ lẹ̀sìn ni sẹ́bọ́lọ̀ lọ lẹ̀sìn tá a bá rẹni tí ń jáde ẹ̀sìn ọ̀bí af Christian olórí ibú ni tá a bá rẹni tí ń jáde ẹ̀sìn ọ̀bí af Muslim olórí ibú ni tá a bá rẹni tí ń jáde ẹ̀sìn ọ̀bí af ìṣẹ̀ṣe olórí ibú ni kí lè bá ká ṣe ní Muyideen náà lọ́bọ̀dé yìí tó nígbà tó rí pé fẹ́ gbà tòun jẹ́ ọ̀nà ìyá gbérọ́ ọ̀nà ìtọ́ bá fẹ́ sàánú nísìn báńkì àkáǹtì ń kí wọ́n bọ̀ fowó bẹ̀ ẹ jọ àkáǹtì tẹ́ ẹ bá open tọ́jà pé tí ń rìsífù aláìtí wà l'Amẹ́ríkà ìkànnì yìí o wàlẹ́ ìkànnì yìí o ẹni tẹ́ ẹ fẹ́ sàánú bẹ́ Nàìjíríà aláwọ̀ sàánú wa Muyideen ó ṣe dáadáa ọ̀dẹ̀ tó fi ojú àwọn àfà ó tó fojú wọn gbolẹ̀ ó sì stubborn báyìí náà sẹ́rí ọmọ Muyideen kò ní àyàwó rárá kò lójú ti gẹ́gẹ́ ọ̀dẹ̀ tó bóde ọ̀dẹ̀ tó bójú àwọn àfà ó sì bójú àwọn àfà rẹ jẹ́ kódà náà kódà Muyideen kódà náà why you do it ẹ bá gbẹ́dẹ̀ lè rí Muyideen amukú mẹ́kọ̀ọ́ mo ń sọ̀rọ̀ ìjọsí wọn ni mo ń ṣépè fún ọ ẹnì kò ní fojú olóore rẹ̀ gúngi kó tó ráàánú mọ́ bẹ́ẹ̀ ni àwọn kìrìsìtẹ́nì láàánú ju mùsùlùmí lọ ọ̀dájú ní ẹbí Muyideen ni wọ́n mú lọ sí padà rún ayé rẹ̀ wọ́n rún ayé rẹ̀ bí aṣọ ọdún pẹ́tì ṣebí fúnra ọlọ́rọ̀ ló bóde tí ń kà yìí
àwa mùsùlùmí ẹ jẹ́ àṣẹ ìsìláàmù bí oníṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ṣe ṣẹ́bi tí àti bọ̀dẹ́kẹ́ àti bọ̀tán àti pápá àti fúrú yín láìdí sí ìṣọwọ́ dá ayé ti dá ayé social media ayé ti dá ayé kọ̀ǹpútà oní tí yóò bá kọ lónìí tí ó dàbùkù lọ́lẹ̀ mọ́wulẹ̀ kọ́ èrò tèmi tẹ́lẹ̀ ní pé lọ́nà yà á gbúrò ọjọ́ wàlímọ̀ Muyideen péjọ tí Muyideen ó ṣe wàlímọ̀ kẹ ọmọlé kéwòn sallallahu alaihi wasallam tájẹ̀tì mi ní pé mo retí ọjọ́ tágbọ̀ pé Muyideen chájà o ọbẹ̀ ṣe wàlímọ̀ o lọ́dọ̀ bàbá Mudiru Ajígini àṣẹrọ́ni àṣẹjọ́ tí Muyideen ó bóde láti fọ̀tá Ajígini ṣẹ̀sìn ọjọ́ náà níbọ̀ àfìgbà tọjọ́ pé alábẹ̀sàárò wa Muyideen ó ṣe dáadáa ó dẹ̀ tún fi ojú àwọn àfà ó tún fojú wọn gbolẹ̀ ó ṣe stubborn báyìí náà sẹ́rí ọmọ Muyideen yìí kò ní àyàwó rárá kò lójú ti gẹ́gẹ́ ó dẹ̀ tún bóde ó dẹ̀ tún bójú àwọn àfà ó sì bójú àwọn àfà rẹ̀ jẹ́ kódà náà kódà Muyideen kódà náà why you do it mo dé inú ọgbà Àgbàlá Gabriel mo rí ibi tí wọ́n kọ́ ilé Muyideen sí mo rí pé gbogbo àwọn ará bí wọ́n fẹ́ bà Àgbàlá Gabriel ló kọjá ni àwọn mùsùlùmí tí ìṣe gbé Àgbàlá Gabriel gẹ lọ́mọ ẹ̀kọ́ lé kì í ṣe pé ló bùn wọn nílẹ̀ ilé wọn bẹ lẹ́fàrọ́mẹ́ǹtì bíi tí Àgbàlá Gabriel kọ́ lé àwọn tó ṣàánú fún máa gbọ́ ajé sọ̀rọ̀ bẹ́ẹ̀ ta fún yín lálẹ́ yìí gbogbo òwò tí máa ń wù ọkọ̀ bára rẹ níbi gíga má bínú ẹnu tó ti ga o gbogbo ẹ̀dákẹ́dá tó bá bínú ẹnu tó ti ga tó bá ga láàárọ̀ yóò padà jábọ́ kẹ́yìn ẹsẹ̀ lẹ́ni bí àbòsí ti wù kó kéré tó bí àbòsí ti wù kọ́ mọ́ má bá wọn ṣàbòsí o sùlùmọ́ọ̀tún yawmal qiyamah sùlùmọ́ọ̀tún yawmal qiyamah gbogbo òun àbòsí látàyè ni wọ́n ti wà ní òkùnkùn tí èdè gbèdé àlìkíyàmọ̀. mo lérò pé gbogbo àlà ń kẹ́kọ̀ọ́ this is Gloria Popson. ẹlẹ́kẹta lọ́gbìyànjú kọ́ jí ọlọ́rẹ mọ iye orí tí Àgbàlá Gabriel ń sànú lónìí ẹni tí ń sànú arúgbó ó ń sànú ọmọdé ó ń sànú omidan ó ń sànú ẹni tó rí Àgbàlá Gabriel ń sànú ẹni tí ò rí ó ń sànú ẹni tó mọ̀ ó ń sọ ẹni tí ó mọ̀ ẹ̀yin lẹ́bẹ̀ẹ́ dojú ìjà kọ sẹ́ẹ̀tìrí pẹ́ẹ́sẹ̀ àìmọye mùsùlùmí tí wọ́n sunkún ní mẹ́sáàsì tẹ́ ẹ fẹ́ kúnkún ẹkún wọn wọ́n sunkún dọ́dọ̀ Àgbàlá Gabriel wọ́n rẹ́rìn-ín àdẹ̀jókòó karùn-ún ta lọ́nà ń bi léèrè débi pé POS ṣe báwọn ní èsì fún ọ ó tún ní ìṣe ìlẹ̀ sí POS fún ẹjọ́ gbogbo owó tẹ wá lẹ́ẹ̀ bá gbà kí lẹ bá fi ṣe o ẹ̀yin àfa Muyideen owó tẹ ẹ gbá Muyideen nígbà àkáǹtì tẹ ẹ bá open owó tí wọ́n san bẹ́ẹ̀ ẹjọ́ kí lẹ bá fi ṣe torí ta lọ́nà ń bi léèrè pé ṣe bí wọ́n open POS fún ọ ó reject yóò deny yín kí lẹ bá fowó yẹn ṣe. gbogbo ẹ̀yin blogger tẹ́ ẹ̀ pọ̀ Muyideen tẹ́ ẹ lọ́mọ yín ni ẹ̀yin ni ìyá rẹ̀ ṣe ẹ̀rẹ́ sí yín ta àṣẹ ẹ̀kún síbí àṣà àṣà ní tí ọ̀pọ̀ ẹja tí wọ́n fi mú